ẹ̀yin ènìyàn wa, orí afárá tó pa Kwara àti Ọ̀yọ́ papọ̀ ó ti já o. Orí afárá Mórò, tẹ́ ẹ bá ń lọ láti Ìgbẹ́tì, Kìṣí, Òkè Ògùn, Òkè Ìgbòho, Ṣakí, gbogbo àwọn tó wà ní gbogbo agbègbè ibẹ̀ yẹn tí wọ́n jọ pààlà pẹ̀lú Kwara, orí afárá yẹn, bíríìjì yẹn ó ti já lulẹ̀. Ṣé ká sọ wípé Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ ni? Àbí Ọlọ́run fi ran ará ìlú lọ́wọ́ ni látàrí bí àwọn agbésùmọ̀mí bí wọ́n ṣe ń gbabẹ̀ ń wọlé? Ẹ̀yin ènìyàn wa, òun lẹ bá wa ń wò yẹn. Bákan náà ni Fúlàní, àwọn Fúlàní wọ́n gbági mọ́ ìyá arúgbó lórí o. Wọ́n ti fi igi ọwọ́ wọn ti fi na ìyá arúgbó pa o. Gbogbo ẹ̀lẹ́bàá wa rí nínú orí ètò yìí. Orí afárá Mórò tó pa Ọ̀yọ́ àti Kwara pọ̀ ó ti já. Orí afárá tó lọ láti Kìṣí, Ìgbẹ́tì, Òkè Ògùn, Òkè Ìgbòho tí èèyàn máa gbà láti Ọ̀yọ́ kó tó lọ já sí Kwara. Ìwọ ní Sẹ́yìn, òun lọ láti Sẹ́yìn, òun lọ láti Ṣakí, orí afárá Mórò òun lẹ ń wò yẹn. Ọkọ̀ ńlá kan, ọkọ̀ àjàgbé ńlá kan náà ló gba orí ẹ̀ ló bá já lulẹ̀. Ó já o. Ẹ̀yin ènìyàn wa, ṣé ká sọ wípé Olúwa ṣeun ni àbí báwo ni ká ṣe sọ? Torí ẹ má gbàgbé wípé ibi tí ó pa ààlà sí àárín Ọ̀yọ́ àti Kwara yìí, ibẹ̀ náà ni àwọn agbésùmọ̀mí ń gbà wọlé. Bẹ́ẹ̀mi ṣe rò ó nìyẹn, má bínú ẹ̀yin ènìyàn wa o. Báwo lẹ̀yin náà ṣe rí sí? Ẹ jẹ́ kí a fi ohùn sí, kẹ́ ẹ bá wa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn ará ìlú tí wọ́n ní kólúkálukú lọ wọlé kó lọ sùn o, kò sọ́nà mọ́ o. Ìwọ tó bá ń nájà láti Ọ̀yọ́ lọ sí Kwara, láti Ṣakí, Òkè Ògùn, Òkè Ìgbòho, Ìgbẹ́tì, kò sọ́nà o. Ẹ jọ̀ọ́ ẹ bá wa pín ètò yìí kó dé ọ̀dọ̀ àwọn èèyàn wa wípé àwọn tó ń nájà, àwọn tó ń lọ tó ń bọ̀ láti Ọ̀yọ́ lọ sí Kwara, orí afárá Mórò tó pa wọ́n pọ̀ ó ti já. Ẹ bá wa gbóhùn sókè ẹ̀yin ará ìlú. Bíríìjì Mórò rèé o. Gbogbo àwọn tó ń bọ̀ láti Ọ̀yọ́ state, láti Èmínìgbò, Kìṣí, gbogbo ẹ̀ báyìí kò sí àlọ àbọ̀ kankan o. Kó kálukú padà sílẹ̀ kó lọ sùn, kó tún bẹ́ẹ̀dì gbọ̀n, kó tún tẹ́ni báyìí. Kò sí àlọ àbọ̀ kankan. So èyàn tán construct lọ́wọ́ lélẹ̀ tán kọ̀ láti parí. Ẹ ti rí báyìí. Ẹ rí. So ẹ̀kọ́ tó kàn rárá. Kábíyèsí Ọlọ́run. Káàárọ̀ o gbogbo ọmọ aráyé. Èyí ni láti jẹ́ ká mọ̀ wípé odò Mórò tí ó wà ní ọ̀nà Òkòló lọ sí ọ̀nà Mádàlá mọ́ Alápá. Ṣàdédé la débẹ̀ ní àárọ̀ yìí, a sì rí bí Ọlọ́run ti ṣe báyìí, tí ọkọ̀ ńláńlá kan ti ń gba eré rẹ̀, tí ó sì já gbogbo afárá onírin tí ń bẹ láti ìgbà ayé àwọn ológun tí wọ́n ti ṣe síbẹ̀ tí àwọn èèyàn ń gbà, tí ó já sí pé kò sí ọ̀nà tí àwọn èèyàn lè gbà láti Òkòlówó tí wọ́n fi ré kọjá sí ọ̀nà à ń lọ Mọ́dàlá, à ń lọ sí Alápá báyìí. So gbogbo ẹni tí bá ń gbọ́hùn wa yìí, ẹ dákun ẹ bá wa share rẹ̀ kó kan gbogbo àwọn èèyàn lára, pàápàá jùlọ àwọn tí máa ń nájà lọ́nà bẹ̀, kí wọ́n ṣe sùúrù náà, kí ìjọba ìpínlẹ̀ Kwara kí wọ́n sì tètè bá wa wá nǹkan ṣe sí i. Èyí ò ní pàtàkì báyìí, ṣe rí báyìí. Afárá òun náà rèé o, afárá ńláńlá tó wà lókè, ẹ wo bó ti já wálẹ̀, àwọn irin rẹ̀ náà ní. Ọkọ̀ tí ó gun eré rẹ̀ kọjá, ọkọ̀ òun náà ní, ṣe ti rí báyìí, ọkọ̀ òun náà ní o. Ìjọba Kwara ẹ dákun, ẹ tètè ṣàánú wa, gbogbo àwa tí à ń lọ sí ọ̀nà Mọ́dàlá, tí à máa ń lọ sí ọ̀nà Alápá, so that kí wọ́n tètè bá wa wá nǹkan ṣe sí i. Ọlọ́run ó ṣàánú wa o, ìpínlẹ̀ Kwara ò ní bàjẹ́ o. Ẹ dákun, ẹ tètè bá wa wá nǹkan ṣe sí i. Ẹ̀yin ènìyàn wa, ẹ bá wa gbọ́ bẹ́ẹ̀ yẹn. Wọ́n ní kólúkálukú kó lọ sùn, kó tẹ́ ẹ ní ẹ̀ kó sùn, pé kò sí lílọ kò sí bíbọ̀ kankan ní gbogbo ọ̀nà
Òkè Ògùn, Òkè Ìgbẹ́tì, Ṣakí lọ sí Kwara. Ẹ̀yin ènìyàn wa, ẹ jọ̀ọ́ kí ló ń tẹ́ bá wa rí sí nǹkan tó ṣẹlẹ̀ yìí? Jẹ́ ká kọ́kọ́ béèrè lọ́wọ́ gbogbo ará Ọ̀yọ́. Wọ́n ní àwọn ń rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba Kwara pé kí wọ́n wá ṣe, ẹ gbọ́, ṣé kí wọ́n ṣe ni? Torí ẹ má gbàgbé wípé ibẹ̀ ni àwọn agbésùmọ̀mí ọ̀nà tí wọ́n ń gbà, àbí ṣé ọ̀nà míì wà yàtọ̀ sí eléyìí? Wọ́n ní ọ̀nà tí wọ́n ń gbà léléyìí ń wọlé sí Ọ̀yọ́ o. Ọ̀nà tí wọ́n ń gbà ní láti máa wọlé láti Kwara sí gbogbo àwọn ìlú tó kù. Wọ́n ní ọ̀nà tí wọ́n ń gbà wọlé ni o. Ará ìlú náà ló dẹ̀ ń pariwo àbí ará ìlú ló ń sọ wípé k'Ọlọ́run ṣàánú, k'Ọlọ́run ṣàánú. Bóyá eléyìí tí ó ṣẹlẹ̀ yìí, bóyá Ọlọ́run fi ṣàánú ará ìlú ni, wípé àní òun máa dí ọ̀nà tí àwọn agbésùmọ̀mí ń gbà wọlé sọ́dọ̀ yín. Ẹ jẹ́ ká rò lápá ibẹ̀ yẹn. Ẹ̀yin ènìyàn wa, jẹ́ ká rí èròǹgbà yín, ọ̀rọ̀ àríwísí yín, ojú tẹ̀yin náà fi rí, ẹ jẹ́ ká rí lọ́ńdà ọ̀rọ̀ ìwòye. Ẹ jẹ́ ká rí wípé ìṣẹ̀lẹ̀ yìí, ṣé Ọlọ́run fi ran ará ìlú lọ́wọ́ ni? Ṣé mọ̀ pé Yorùbá, ṣé ìgbésẹ̀ yìí Ọlọ́run fi ran ará ìlú lọ́wọ́ ni? Wọ́n ní ewé kan òkè ń bọ́ báyìí lára igi, kọ́ba òkè máa mọ̀ sí. Ẹ wo ọkọ̀ yẹn, wọ́n dẹ̀ ní ó pẹ́ tí ọ̀nà yẹn ti wà. Kò ṣáà sí pé ẹnìkan ló lọbẹ̀, ọkọ̀ yẹn ló gun orí ẹ̀ tó dẹ̀ já. Ó dẹ̀ já. Ẹ gbọ́, gbogbo ará ìpínlẹ̀ Ọ̀yọ́, ṣé kí wọ́n ṣe é? Wọ́n ní wọ́n rawọ́ ẹ̀bẹ̀ sí ọwọ́ ìjọba ìpínlẹ̀ Kwara pé kó wá ṣe é o. Ẹ gbọ́, ṣé kí wọ́n ṣe? Ẹ jẹ́ ká rí. Ọ̀rọ̀ yìí jọ kan gbogbo wa ni. Torí gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí sí ìlú àti ọ̀nà tí àwọn agbésùmọ̀mí tí wọ́n ń gbà wọlé. Àwọn èèyàn kan tẹ̀ ti ṣe fọ́nrán, wọ́n ti pe ìjọba ìpínlẹ̀ Kwara. Bóyá ká ní àdúrà ló gbà pé gbogbo ọ̀nà tí agbésùmọ̀mí ń gbà wọnú ìlú kí Ọlọ́run bá wa dì. Ṣé ká ní àdúrà ló gbà ni? Ṣé kí ìjọba ìpínlẹ̀ Kwara ṣe kó ṣe é ni? Ẹ jẹ́ ká rí lọ́ndà comment section. Ẹ̀yin ènìyàn wa, orí afárá Mórò ó ti já o. Ẹ wo, àwọn Fúlàní náà ti lélẹ́yìí tí wọ́n ń na ìyá arúgbó. Fúlàní gbá igi mọ́ ìyá arúgbó yẹn dẹ̀ lọlẹ̀ wẹ̀ẹ́. Fúlàní gbá igi mọ́ ìyá arúgbó lórí, ìyá arúgbó yẹn dẹ̀ lọlẹ̀. Ẹ̀yin ènìyàn wa, ibi tí ìyá arúgbó yẹn ti lọlẹ̀ gangan ìgbà tó gbági mọ́ ọ lórí, mo ti yọ ibẹ̀ torí ìkànnì tá a wà ẹ̀wọ̀n ní faramọ́. Ẹ lọ sínú Telegram wa, ẹ rí full video yẹn ń bẹ̀. Bó ṣe gbé igi yẹn sókè kókó, bó ṣe là mọ́ ìyá yẹn, òun ni mo lò yìí. Ṣùgbọ́n ojú ẹsẹ̀ tí ìyá yẹn lọlẹ̀, ìkànnì yìí ò ní faramọ́. Ó wà lórí Telegram wa, kẹ́ wò níbẹ̀. Telegram link Àṣàkẹ́ TV ó wà ní abẹ́ comment section, ní abẹ́ ètò yẹn, gbọ́wọ́lé láti wò. Àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ nínú ìlú yìí kò bójú mu. Àwọn Fúlàní méjì, ọkùnrin ọmọdé, wọ́n dúró ti ìyá àgbàlagbà pẹ̀lú igi. Ẹ̀dẹ̀ ń ṣe kámẹ́rà. Medicine after death òlélẹ́yìí. Kí ó tó di wípé àwọn Fúlàní yìí gbági mọ́ ìyá yìí lórí. Ẹni tó ṣe fídíò yìí, eléyìí tẹ́ ṣe ó kù díẹ̀ káàtó. Kámẹ́rà yìí yẹn at the same time ó lè wà lọ́wọ́ yín kẹ́ ẹ fi súnmọ́ àwọn Fúlàní yẹn kí wọ́n má ráyè gbági mọ́ ìyá yìí lórí. Wọ́n gbági mọ́ ìyá lórí, ìyá lọlẹ̀ wẹ̀ẹ́. Ẹ̀ṣẹ̀ wá ń ṣe ẹ lè mú ẹ sátẹ̀lé. Ẹni tó dẹ̀ di kámẹ́rà yẹn sọ́wọ́, kámẹ́rà yẹn ò kúrò lọ́wọ́ ẹ̀. Ní bí ẹ ṣe ń ṣe kámẹ́rà yẹn ò dá o. Ṣùgbọ́n ẹ má jẹ́ kó máa jẹ́ fídíò nìkan lẹ́ẹ̀ máa ṣe. Ẹ máa gbìyànjú láti súgbà àwọn ènìyàn, láti ran àwọn èèyàn lọ́wọ́ tí ìṣẹ̀lẹ̀ burúkú bá fẹ́ ṣẹlẹ̀ sí wọn. Ẹ má jẹ́ kó jẹ́ fídíò nìkan lẹ́ẹ̀ máa ṣe. Fídíò tẹ́ ṣe báyìí kò dólà ẹ̀mí ìyá yìí. Kò dólà ẹ̀mí ẹ̀. Fúlàní fídíò tẹ́ ṣe bẹ́ẹ̀ ṣe ń lé lọ. Ẹ jẹ́ ká tẹ̀ kọ́kọ́ fohùn sí ẹ̀yin ènìyàn wa. Ẹ bá wa wo nǹkan tó ṣẹlẹ̀ sí ìyá yìí. Bí Fúlàní bí wọ́n ṣe gbági mọ́ ìyá lórí. Ìyá àgbàlagbà. Àṣàkẹ́ TV show. Olórí burúkú lọmọ yìí o. Àṣàkẹ́ TV show. Ṣé tó bá jẹ́ ìyá wọn, wọ́n máa lajú kalẹ̀ títí Fúlàní fi gbági mọ́ ìyá yìí lórí.
tí wọ́n ṣẹ̀ wá ń pariwo ẹmu ìwà burúkú lélẹ̀ tẹ́ ẹ̀wù yìí o ó yẹ kẹ́yìn tó wà ńbẹ̀ ó yẹ kọ́lọ́pàá kó gbogbo yín ìyá yẹn lọlẹ̀ bẹ́yìn lọ́wọ́ Fúlàní ní ilẹ̀ Yorùbá láì kì í ṣe ilẹ̀ Haúsá ní ilẹ̀ Yorùbá láàrin Yorùbá Fúlàní dẹ̀ gbági mọ́ ìyá arúgbó lórí wọ́n ṣẹ̀ wá pariwo ẹmu. Ẹ̀yin ènìyàn wa ṣé ẹ rí bí Fúlàní yẹn bó ṣe gbági mọ́ ìyá yẹn lórí tí ìyá yẹn dẹ̀ lọlẹ̀ bẹ́yẹn ẹ jọ ṣerú eléyìí ṣó dáa kẹ́ ẹ ti máa fi wo iye àwọn ìyá àgbàlagbà bàbá àgbàlagbà ní kọ́nà ní horo tí àwọn agbésùmọ̀mí àwọn Fúlàní gbogbo wọn náà lágbésùmọ̀mí àwọn eléyìí agbésùmọ̀mí láàrin ìlú làwọn eléyìí àwọn ìyá tí wọ́n á ti padànù pẹ̀lú irú ìṣẹ̀lẹ̀ tẹ́ bá wa rí yìí kí ni ìyá yẹn ṣe fún wọn báyìí kí ni wọ́n bá ìyá yẹn fà tí wọ́n fi gbá igi tó fi ń da ẹran ẹyọ kan báyìí tí wọ́n gbá mọ́ ìyá yẹn lórí ó lọlẹ̀ ni ṣe pé irú igi yìí ni wọ́n gbá mọ́ arákùnrin kan lórí ní Ògùn state tí wọ́n ní àwọn ń tọrọ bárà déwájú ẹ̀ tí arákùnrin náà wọn ò ní owó níwájú ṣọ́ọ̀bù ìyàwó ẹ̀ tí wọ́n ní wọ́n ti so ìròka mọ́ òkè igi yẹn gbogbo igi tó wà lọ́wọ́ wọn yẹn kì í ṣe igi lásán igi tó náà fi ń da màálù yẹn kì í ṣe igi lásán wọ́n ti rẹ́ oríṣiríṣi ni wọ́n ti ṣe sí lára ẹ wá sọ fún wa iye àwọn èèyàn tí wọ́n ti fi igi yẹn nà tí wọ́n ti fi igi yẹn pa ṣùgbọ́n lọ́pọ̀ ìgbà míì ó kù sọ́wọ́ àwọn ará ìlú tẹ́ bá ti rírun nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn ẹ máa ranra yín lọ́wọ́ ẹ jẹ́ ká máa ranra wa lọ́wọ́ nírú situation báyìí ẹ má jẹ́ ká máa fi ẹni tí wọ́n kọjú sí yẹn nìkan sílẹ̀ ìwà kò kàn mí ó ti pọ̀ jù nínú ìlú ẹlòmíì gan máa gbẹ̀gbẹ́ ìyá yẹn kọjá ni ẹwẹ́ ẹni tó ń ṣe kámẹ́rà ìbáyìí kì í ṣe òun nìkan ló wà ń bẹ̀ àwọn èèyàn wà ń bẹ̀ yẹn kí ló dé tí ẹ lọ bá Fúlàní méjì yẹn bí àwọn méjì ni so gbogbo àwọn tó wà lé àdúgbò yẹn tí ẹ bá ràgàbò wọn níbẹ̀ yẹn ṣé ọwọ́ wọn máa ju titi yín lọ ni ìyá àgbàlagbà ìyá tó lókun sára mọ́ ẹ̀dẹ̀ ìyá yẹn gan tẹ gbìyànjú bá wọn ìyá yẹn gbìyànjú ṣùgbọ́n gbà tó máa ṣe báyìí ó gbági mọ́ ìyá yẹn lórí ni ẹ tó ṣe kámẹ́rà yìí ó kù díẹ̀ káàtó kámẹ́rà tẹ́ ẹ ṣe yẹn nìkan kọ́ ló yẹ kẹ́ ẹ ṣe torí eléyìí medicine after death ni ẹ kọ́kọ́ wá bí ẹ̀mí ìyá yẹn bó ṣe máa save bí ẹ kọ́kọ́ ṣe save ìyá yẹn bí ẹ ṣe kọ́kọ́ dólà ẹ̀mí ìyá yẹn òun ló yẹ kẹ́ ẹ wá kí àwọn Fúlàní yìí kí wọ́n má lè ṣe jàǹbá fún ìyá yẹn kì í ṣe pé kẹ́kẹ́ dúró ẹ máa wò ó máa gbá mọ́ lórí báyìí ó máa fẹ́ gbá mọ́ ìyá yẹn lórí ìyẹn kọ́ ló yẹ kẹ́ ṣe ó kù díẹ̀ káàtó ẹ jẹ́ bá wa pín ètò yẹ̀yẹ̀ èèyàn wa kó dọ́dọ̀ àwọn èèyàn wa nítorí ìgbà míì tírú ẹ̀ bá fẹ́ ṣẹlẹ̀ àwa la máa ranra wa lọ́wọ́ o àwa la máa gbára wa ara àwọn ọ̀nà tí a fi lè ranra wa lọ́wọ́ náà là ń sọ yìí pé ẹ má máa dúró dìgbà tí Fúlàní máa ṣiṣẹ́ burúkú tó máa mú ẹ̀mí ẹnìkan balẹ̀ tá ṣe aburú sí ẹnìkan kẹ́ ẹ tó máa wá sá àbí kẹ́ ẹ tó máa wá ṣe kámẹ́rà àbí ẹ̀ ń ṣe kámẹ́rà ìjọ́ ò la fẹ́ fi gbogbo àwọn nǹkan wọ̀nyí sílẹ̀ ẹni tó ń kú lọ báyìí tó yẹ kí wọ́n dólà ẹ̀mí ẹ̀ kámẹ́rà fóònù ni wọ́n á kì mọ́lẹ̀ ẹlòmíì a fẹ́ ní ìjàmbá ọkọ̀ a máa ṣubú lórí ọ̀kadà báyìí tó yẹ kí wọ́n sáré súnmọ́ kí wọ́n ràn lọ́wọ́ wọ́n á fi ń lẹ̀ àwa ni ẹ máa wò ó ń lọlẹ̀ lórí máṣíìnì yẹn ó máa lọlẹ̀ báyìí o kámẹ́rà tẹ wá ṣe yẹn fídíò tẹ ṣe yẹn ṣé òun ló fẹ́ jí ẹnìyẹn ṣé òun ló fẹ́ help ẹnìyẹn ṣé òun ló fẹ́ dólà ẹ̀mí ẹ̀yàn ló fẹ́ gbé lọ ilé ìwòsàn èèyàn mélòó ló kù sáré débẹ̀ kò sí ìpè pàjáwìrì kò sí kò sí ambulance kò sí nǹkan kan tí wọ́n tẹ̀ sáré pé òkè o bóyá ìyá yẹn o bóyá àṣìyé o kó sáré gbé kó di ilé ìwòsàn kò sí yẹn ń bẹ̀ ṣé ẹ ti rí nǹkan tá à ń sọ wípé kò sí nǹkan tó wọ́ọ̀kì nínú ìlú yẹn àwa ará ìlú gan nínú àwọn nǹkan míì a ò help ara wa ẹ̀yin ènìyàn wa kí ló tẹ́ bá wa rí sí afárá Mórò tó já o ó ti já lulẹ̀ o wọ́n ní kí wọ́n wá ṣe ẹgbọ́ ṣé kí wọ́n ṣe àbí kí wọ́n fi sílẹ̀ ká sọ pé Ọlọ́run ló ṣe ni Ọlọ́run kọ̀ lo eléyìí láti fi help àwọn ará Ọ̀yọ́ àwọn èèyàn máa wò pé báwo ni wọ́n ṣe fẹ́ máa nájà báwo ni wọ́n ṣe fẹ́ máa lọ àwọn tó ń ní okòwò tí wọ́n ń ṣe níbẹ̀ ńkọ́ ẹ má gbàgbé pé ibẹ̀
ni àwọn agbésùnmọ̀mí ni wọ́n ń gbà ń ya wọlé, ẹ̀dìyẹn mú. Lórí ìyẹn ẹ jẹ́ ká rí èròǹgbà yín ní abẹ́ fọ́nrán yìí, àní dààmú. Ẹyẹ nìyẹn wá lórí ìkànnì wa náà níbí ni èmi náà lọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín àbúrò yín Àṣàkẹ́ TV show. Ẹ bá wa pín lógúnlógún, ẹ pín lọ́gbọ̀nlọ́gbọ̀n, ẹ bá wa subscribe sórí YouTube channel wa Aṣàkẹ́TVnews.com, Àṣàkẹ́ TV show. Ẹ bá wa pín, jẹ́ ká rí èròǹgbà yín ní abẹ́ fọ́nrán yìí. Odùduwà á gbè wá o láṣẹ Ìdùmarè. Àṣàkẹ́ TV show.